ìyàwó mi di àwátì nílùú Àbújá kò lè sọ̀rọ̀ mọ́ nígbà tí mo padà rí i ní ìpínlẹ̀ Sokoto. Malam Jibril Rabiu, ẹni tí ìyàwó rẹ̀ Khadijat Ado di àwátì ní Ọjọ́bọ̀ tó kọjá 30 oṣù kẹwàá ọdún 2025 ní Life Camp nílùú Àbújá, ti ṣàlàyé bí wọ́n ṣe rí ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ní ọjọ́ kejì. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Daily Trust lọ́jọ́ Àìkú ọjọ́ kejì oṣù kọkànlá, Rabiu ṣàlàyé pé nígbà tí òun dé sí ilé òun ní Ọjọ́bọ̀ ni òun rí i pé wọ́n ti jí ìyàwó òun gbé. Ó ní kété ni òun ké sí ọ̀rẹ́ òun kan tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó sì ké sí àwọn ọlọ́pàá Life Camp, Gwanripa àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti bẹ̀rẹ̀ ìwádìí. Ó ní ìmọ̀ ẹ̀rọ CCTV ní ilé wọn ká lásìkò tí ìyàwó òun jáde kúrò ní ilé títí tó fi kúrò níbi tí CCTV kò ti lè rí mọ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, gbogbo ìgbìyànjú láti rí ìyàwó rẹ̀ já sí pàbó lọ́jọ́bọ̀. Malam Jibril ní òun gba ìpè kan ní ọjọ́ Ẹtì pé wọ́n ti rí ìyàwó ní ìpínlẹ̀ Sokoto ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ mọ́. Ó fi kún pé ìyàwó òun kò lè sọ̀rọ̀ mọ́ títí di àsìkò yìí ṣùgbọ́n òye rẹ̀ ti padà. Ó ní àwọn fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ara àwọn lórí ayélujára. Ó ní ìyàwó òun sọ fún òun pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, òun kàn ṣàdédé gbọ́ tí èèyàn kan pe orúkọ òun tí òun sì jáde láti lọ bá èèyàn náà. Ó ní nǹkan tí òun rántí mọ́ nìyẹn kó tó di pé ó rí ara rẹ̀ ní ìpínlẹ̀ Sokoto. Ó ní nígbà tó dé sí Sokoto, ó pàdé èèyàn kan tó béèrè pé kí òun fún òun ní ìwé àti báírò. Níbẹ̀ ló ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí i nígbà tí kò lè sọ̀rọ̀ mọ́. Malam Jibril tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ẹni tí ìyàwó òun bá sọ̀rọ̀ ló pe òun tí òun sì ní kó gbé ìyàwó òun lọ bá àwọn mọ̀lẹ́bí kan ní ìpínlẹ̀ Sokoto. Ó ní ìyàwó sì wà ní ìpínlẹ̀ Sokoto ṣùgbọ́n kò tí ì lè sọ̀rọ̀ tó sì fẹ́ lọ sí ìpínlẹ̀ Sokoto láti mú padà wá sí ilé. Gbogbo akitiyan àwọn akọ̀ròyìn láti jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló já sí pàbó tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá Josephine Ade kò sì gbé ìpè rẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.